ẹ̀pà ń para ẹ̀ olówó. mi ò tọ́ mi sí kó fẹ́ ìfẹ́ jẹ́kẹ̀. bí ẹni ò ní ṣorí burúkú ò ní ṣubú dànù inú ẹbí ká dùn ọwọ́ a máa lọ sí òkè ni. bí ẹni yorùbá ní ọ̀rọ̀ òlélé ibi ó bá ti bá ní ibẹ̀ láti sọ. Adéyẹmí kí ló ń ṣe lórí ọ̀rọ̀ ọmọ yìí. ọmọ o. o ní wọ́n fúnni lóyún òun fúnni lóyún àbí ó dẹ̀ tún máa lajú lẹ́tàlùbà tó kó wọ̀ Adéyẹmí. kò ń ṣọ̀rọ̀ 5 minutes nìyẹn sá nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn ó ta kókó díẹ̀ ẹ rí nǹkan tí Bùsùn kò ní sí ṣó dáa tó mọ irúṣẹ́ tí mò ń ṣe láàrin ìlú yìí tó dẹ̀ mọ ìpinnu tí mo fi ń ṣe iṣẹ́ yẹn ṣó dáa kó jẹ́ Bọ̀sùn ló máa rọ hurúwà yẹn but mo ti wo situation yẹn ó ti fẹ́ sú mi but mi ò tí ì lè sọ pé nǹkan báyìí ni màá ṣe lórí ẹ̀. Díẹ̀mí ẹ ṣé o mọ̀ pé ìpinnu dúró ṣé ìwọ nìkan ló kọ́kọ́ jẹ́ lọ́ọ̀yà ni dúró ṣé ìwọ nìkan ló kọ́kọ́ jẹ́ lọ́ọ̀yà àìmọye lawyers nílùú yìí àìmọye adájọ́ tó wà nílùú yìí oníkálukú ló mọ bó ṣe ń bend fáwọn kankan bend ṣùgbọ́n wọn tiẹ̀ kúkú ni báyìí máa ṣe Díẹ̀mí pẹ̀lú respect torí iṣẹ́ tó ń ṣe mo sọ pé orí ẹ̀ bàjẹ́ Díẹ̀mí ṣé ìṣèpé ayé ń ṣe ẹ ṣá ṣé o mọ̀ pé bó ṣe lajúlẹ̀ rèé nígbà ayé ológun tẹ́ni kéèsì tó fẹ́ fà yìí má fà á tó rárá orí ìpinnu mi mo dúró sí tí wọ́n fi pa ọmọ obìnrin. ẹ kò wù mí bí àkọọ́lẹ̀ nìyẹn ọmọ tó kú mi ò gbàdúrà kó kú but Bọ̀sùn yìí useless ṣe rí láàrin ìlú yìí pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe àwọn kan lanúlẹ̀ tó yẹ pé ṣubú èèyàn ni wọ́n wà mi ò dẹ̀ lágbára Ọlọ́run mi dẹ̀ ní ṣubú lójú ọ̀tá kankan so mi ò tí ì lè sọ gbogbo ọ̀rọ̀ yẹn ẹ sáyẹ ká ṣe ní sùúrù náà. ṣé ọmọ ọkùnrin kan tó kù ń sìn wà á tètè dúró lórí ìpinnu wà á jẹ́ kí wọ́n pàdánù instead kó lọ máa dọ̀bálẹ̀ bí àwọn ẹgbẹ́ àwọn lawyers àwọn SAN àwọn adájọ́ pé ẹjọ́ ẹ bá mi bẹ̀ gọ́fúnà ẹjọ́ bá mi bẹ̀ pírẹsidẹ̀ntì ọwọ́ mi kì í ṣe sí o dúró lórí ìpinnu òsì lórí ìpinnu mọ́ wa lórí ìpinnu wa wà wá lórí ìpinnu wa pa ọmọ yẹn mẹ́ lọ́wọ́ pa wá wà láyé òde bí ọmọ yẹn kankan. gbogbo ìdọ̀bálẹ̀ tẹ́ ń wí yẹn kò rán òfin ṣe rí òfin òótọ́ lèèyàn fi ń ṣe òfin tọkàn ẹ máa fi balẹ̀ òfin dúró òwúwo tẹ́ ń sọ yẹn ọ̀tọ̀ ni ṣẹ́gẹ́tẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pinnu mi pé ká ṣe nǹkan bó ṣe yẹ ká ṣe. sórí ilé òbúrú òfin Díẹ̀mí jáde kó lé mi. ẹ má fi ṣèbínú ọmọ kọ́ńtà ìkẹ́ jẹ́ kẹ́ mọ àwọn complications tó wá ń di ọ̀rọ̀ yẹn ni o. Díẹ̀mí Ọlọ́run ní jẹ́ kí n bá olùṣùwọ́ mọ́tò mi ìfẹ́ kẹ́nìbọ̀dì ọmọ pé mi àti ẹ̀ tán ṣọ̀rẹ́ lè tó fún mi n bá dá padà fún ẹni ṣùgbọ́n ẹbí á béèrè ṣò máa fi lè díṣẹ́ má dèbí mọ́ mi lẹ́nu dọ́dọ̀ ẹ mọ́ ìta. tó bá yẹ pé lára consequence ìpinnu mi nìyẹn á jẹ́ pé ohun Ọlọ́run bẹ́ẹ̀ ẹ kò mọ̀ pé mi ò ṣe yín bẹ́ẹ̀ ti pinnu tèmi lórí iṣẹ́ yìí ó ní mo ń jẹ́ kẹ́ ẹ mọ̀. bẹ́ẹ̀ ni yóò ṣe mí ara ẹ jẹ́ ká ṣòótọ́ sà. Díẹ̀mí. irú àdánwò ńlá ò wá nílé ìtòrí ọmọ tèmi jìyà jíṣẹ́ náwó lé lórí kó lè dèèyàn gidi lọ́jọ́ ọ̀la ọmọ mi tó mọ nǹkan tí mo lè ṣe. ọmọ ẹni bàbá máa jọ ni bàbá máa jọ ọmọ ìlú wa sọ̀rọ̀ ẹ̀dí bèlúbèlú sí mi lọ́rùn báyìí bèlúbèlú rẹ̀ tó bá dín ní lọ́nà fún káàbà gé kò sálàáfíà tabaníká fi ilẹ̀ síbẹ̀ ó lè ṣekú pa ní òun fúnra ẹ̀ wá dàbí òróró ẹran àfi ká gé dànù kí gbogbo ẹran tó kù lè lálàáfíà láti jẹ irú kí lè yọ lọ ọmọ tèmi ó sọ̀rọ̀ ẹ̀ di bèlúbèlú. lẹ́yìn àwùjáre àwọn
àwọn agbẹjọ́rò lọ́tún lósì tí a ti wà lẹ́nu ẹ̀ láti bí ọjọ́ mẹ́ta. Ẹ̀rí sì fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìwọ Ṣẹ̀san Ìrókò a rí wípé o jẹ̀bi ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìgbà rárá. Nítorí náà ilé ẹjọ́ yìí dá ẹ sílẹ̀ kó máa lọ ní àlàáfíà you are discharged and acquitted. Ó ṣe ní láàánú púpọ̀ wípé ìwọ Ọ̀sùn Adéyẹmí ló ń wà báyìí. Gẹ́gẹ́ bí àṣà àti ìpinnu ẹni tí ó bí ẹ ní gbogbo ìgbà ló máa ń sọ nígbà tó bá wà nílé ẹjọ́ pé ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jìyà. Nípa báyìí ilé ẹjọ́ yìí sọ Ọ̀sùn Adéyẹmí sí ẹ̀wọ̀n ọdún 7 pẹ̀lú iṣẹ́ àṣekára. Àdáńgbà tó jẹ́ kò mọ̀ pé ilé òun lòun fàyà ètò mẹ́rù ló mọ́mọ́ orí bàbá ronú iṣẹ́ ẹrú káfíntàn ọmọ jẹ́ bèlúbèlú tàbí bí ọkùn gbogbo tí ń kọ́ kìnnì lẹ́sẹ̀ bèlúbèlú ẹ̀dá ń bẹ nílé ayé àkọ́rọ́ ni wọ́n lè kọ́ ní lẹ́sẹ̀ àbàwọ́n ni wọ́n lára aṣọ funfun ìpàkọ́ onípàkọ́ làárí ẹni ẹlẹ́ni ní ń bá ní rí tẹ́ni orí ara ẹ̀ para òun ni sóòtì rùn ẹ̀pà ń para ẹ̀ olóhùn ń pàjá. tí a bá rẹni tó ṣe nǹkan tí ò dá lábẹ́ òfin kó jìyà lábẹ́ òfin ó tọ́. barista pásítọ̀. kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. àmín o. mi ò sọ pé kí ẹ má ní ìpinnu ṣùgbọ́n nǹkan tí mò ń sọ ni pé pẹ̀lú ìpinnu yín àfi kí ẹ máa fi ti ọmọlúwàbí kí ẹ máa fi sí níwọ̀nba ìgbà tí Ọlọ́run ọba tó bá ti ń yí ìpinnu ẹ̀ padà lórí àwa ẹ̀dá kí wá ní ti àwa ẹ̀dá sí ara wa. Ìwé mímọ́ kan sọ pé ká ní ìpinnu fún àpẹẹrẹ ẹni tó ní àkúnlẹ̀yàn aburú pé tóun bá délé ayé aburú lòun máa ṣe. Ìwé mímọ́ sọ fún wa wípé tí àdúrà bá pọ̀ dáradára Ọlọ́run lè yí ìpinnu aburú yìí padà sí dáadáa fún ọmọ Ọlọ́run. Òun ni mo fi sọ fún yín pé gbogbo ìpinnu tí ẹ bá ní barista ìyẹn mo fẹ́ kẹ́ ẹ máa ṣe ní mẹ̀bẹ́mẹ̀yẹ mo fẹ́ kẹ́ ẹ máa nítorí pé n tó bá bá ojú ó ṣeé ṣe kó bá imú nígbà míì. jẹ́jẹ́ láyé gbà ṣe jẹ́jẹ́ ọmọ ènìyàn ṣe pẹ̀lẹ́ gbàmọ̀ràn máa hùwà tèmi yé mi káfọ́gbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ìjẹ́ kápágbá ní wèrè. ká tó sọ̀rọ̀ la ṣàgbà ọ̀rọ̀ ká bá sọ̀rọ̀ tán ọ̀rọ̀ jù ní lọ ká tẹ̀lé ọ̀rọ̀ tá a bá sọ ká lè ní yọrí sí ayọ̀. jẹ́jẹ́ láyé gbà ṣe jẹ́jẹ́ ọmọ ènìyàn ṣe pẹ̀lẹ́ gbàmọ̀ràn máa hùwà tèmi yé mi káfọ́gbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ìjẹ́ kápágbá ní wèrè. má jẹ́ ká ṣiṣẹ́ gbà Olúwa kálágbàro wa má ṣokoro ká má gbé ẹrù ẹlẹ́rù lórí ká fà tiwa dání kíṣẹ́ òòjọ́ wa má ràn wá lọ sọ́run. jẹ́jẹ́ láyé gbà ṣe jẹ́jẹ́ ọmọ ènìyàn ṣe pẹ̀lẹ́ gbàmọ̀ràn máa hùwà tèmi yé mi káfọ́gbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ìjẹ́ kápágbá ní wèrè.
ọmọge